Ó ti ṣẹlẹ̀ o. Yinka Quadri bọ́ sórí ayélujára láti yànnàná gbogbo àwọn ọ̀rọ̀ àti láti tú gbogbo àwọn àṣírí láàrin òun àti Ogogo nígbà tí ó lọ wò nílé ìwòsàn. Èyí sì ni ohun gbogbo tí àwọn méjèèjì jọ sọ. Tó bá ti wá rí Yinka Quadri tó fẹ́ lè bá Ogogo wọ ìsà bẹ́ẹ̀ tó sì ń sunkún wọ̀rùwọ̀rù àfi bí ọmọ òkókó. Bẹ́ẹ̀ náà la máa ṣe tún rí ọmọkùnrin kan tó máa ń gbé ọ̀rọ̀ kan pò yẹnu. Ó ní níṣe ni Yinka Quadri níṣe ló kàn ń sunkún èké o. Ẹ gbọ́ kí ni ọmọkùnrin ọ̀hún rí tó fi ń sọ irú ọ̀rọ̀ báyìí? Gbogbo ẹ̀ pátápátá òun náà ni èmi ó máa tú fún yín ní orí ìròyìn lónìí. Tó nọ́ọ̀sì tó gún Mohbad lábẹ́rẹ́ lọ́dún náà lọ́hùn-ún, èyí mà ní ohun táwọn èèyàn máa tún gbé pò yẹnu lórí ẹ̀. Èyí sì ni ohun tí ó ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí. Fúnkẹ́ Akíndélé ó balẹ̀ bàgẹ́ sókè òkun. Bó ti wá débẹ̀ ní ohun tó ṣẹlẹ̀ sí lókè òkun ló máa mú káwọn olólùfẹ́ rẹ̀ báyìí tí wọ́n ti wọlé àdúrà fún o láti máa gbàdúrà fún. Ó lágbára o. Gbogbo ẹ̀ pátápátá òun lèmi ó máa gbé yín débẹ̀. Èyí ni àwọn ọ̀rọ̀ eléyìí tí Ogogo ìyẹn Táíwò Àzáànì tó ṣaláìsí láìpẹ́ yìí tó kọ sí ọmọ rẹ̀ Kíra kó tó di pé Ọlọ́run ń pè é sọ́dọ̀ kó tó di wípé ó wá gbẹ́mìí mì. Àwọn ọ̀rọ̀ náà sì ni gbogbo ẹ̀ pátápátá òun lèmi ó máa kà fún yín. Tọ̀ ọwọ́ sìnkún Zàzúzẹ̀ ìyẹn Portable olórin tàkasúfè wà nẹ̀ ó mà ti tẹ Zazu Agége eléyìí tó ń ṣe bí rẹ̀ ní ìlú ní Agége ní agbègbè Agége ní ìpínlẹ̀ Èkó. Tọ̀ ọwọ́ rẹ̀ ti tẹ̀. Èyí sì ni ohun tó ṣe fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ẹbí babaláwo tó bọ́ síta tó lòun ṣiṣẹ́ fún Pella tó lòun lo odidi ẹja àrọ̀ méjì gidigba tóun fi ṣiṣẹ́ babaláwo fún Pella. Àwọn ẹbí rẹ̀ mà ti bọ́ síta. Èyí sì ni ohun tí wọ́n ń sọ. Kódà níṣe ni wọ́n ń rá bàbà tí wọ́n sì ń bẹ Pella ní mẹ́sàn-án mẹ́wàá. Èyí sì ni ohun tí Pella náà sọ lórí ẹ̀. Tọ̀ Kataefe náà ti bọ́ síta o láti yànnàná àti láti tú gbogbo àṣírí bó ti ń lọ rántó nínú ìdílé Pella lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ga lọ́pọ̀lọpọ̀ o. Ó fọ́ wìrìwìrì ó sì fọ́gbà yánga. Èyí ni gbogbo àwọn nǹkan tó sọ níbẹ̀. Gbogbo ẹ̀ pátápátá òun lèmi á máa gbé yín débẹ̀ tí ń sì máa tú fún yín nínú ìròyìn tòní. Ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Tọ̀ ṣàdédé la rí wípé Kataefe ló bá bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìyẹn nípa ti ìgbéyàwó Pella. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ̀yin náà mọ̀ wípé Pella àti aya rẹ̀ wọ́n ń bẹ nílùú Tanzania lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń jẹ̀gbádùn ara wọn ìyẹn ní ti ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ìgbéyàwó eléyìí táwọn olóyìnbó máa ń pè ní honeymoon. Òun náà ni wọ́n lọ ṣe ní ìlú Tanzania. Bí wọ́n ti débẹ̀ gbogbo àwòrán bó ti ń lọ pátápátá òun ni wọn ò jẹ́ kí àwọn olólùfẹ́ wọn ó di sí tó sì jẹ́ pé níṣe ni wọ́n ń fún wa jẹ lójoojúmọ́ tá a sì ń mọ bó ṣe ń lọ nílùú Tanzania. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n rí Jarvis tí wọ́n sì tún sọ pé níṣe ni ó ń rẹwà sí i. Kódà oyún gan ó ń yẹ sí lójoojúmọ́ ni. Kódà níṣe ló ń dán láwọ̀ àfi bí ẹ̀yìn ayán. Èyí náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé pò yẹnu. Tọ̀ lábá rí onífọ̀rọ̀wérọ̀ kan ló bá pe Kataefe sọ́dọ̀ ló bẹ̀rẹ̀ sí ní bí léèrè àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ṣe é sì mọ̀ pé Kataefe náà lọ́wọ́lọ́wọ́ báyìí kò tiẹ̀ kọ́kọ́ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà lọ òjàyè lọ́nà. Níbẹ̀ náà láti wá rí ọ̀kan lára àwọn tó máa ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ tó máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni wọ́n bá pe Kataefe wípé kí ni nǹkan tó rí sí ìgbéyàwó àwọn Pella. Ó ní wípé ẹnu lásán òun náà ló jẹ́ kí Pella àti Jarvis kó ṣègbéyàwó. Ó ní òun bóun ti wà yìí òun ò tiẹ̀ lè fẹ́ ẹni tó jẹ́ wípé òun náà jẹ́ ìlú mọ̀ọ́ká lórí ayélujára. Ó ní ṣùgbọ́n torí ọ̀rọ̀ táwọn èèyàn ti ń gbé pò yẹnu tí wọ́n ti ń sọ nípa Pella àti Jarvis pé níṣe ni wọ́n padà fira wọn sílẹ̀. Ó nítorí wípé wọ́n fẹ́ dorí àwọn èèyàn rú lórí ẹ̀ náà ni wọ́n fi padà fẹ́ra wọn. Kì í ṣe wípé ìfẹ́ àárín wọn náà ló tó bẹ́ẹ̀. Àwọn ọ̀rọ̀ yìí bó ti ń bọ́ sílẹ̀ òun náà làwọn èèyàn hàn pọ́nkán tán sì bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu lórí ayélujára wípé irú ọ̀rọ̀ wo gan ni ó ń jáde lẹ́nu Kataefe yìí. Ó ní wọ́n ní ṣe nítorí wípé wọn ò pé síbi ìgbéyàwó wọn òun ló ń dùn Kataefe ni léyìí tó sì jẹ́ wípé Kataefe gangan ó sọ wípé
níṣe ni àwọn méjèèjì wọn ò tí ì mọ bó ṣe ń lọ ni o ṣùgbọ́n káwọn èèyàn ṣe kí ni o kí wọ́n ní sùúrù kí wọ́n fi mọ bí ó ti ń lọ láàrin Pella àti Jarvis. Ó lóun fún wọn ní ọdún 5 péré pé ó pọ̀ jù náà nù tí àwọn èèyàn fi máa gbọ́ gbogbo àwọn gbasgbos èyí tí ó máa lọ nínú ìdílé wọn. bẹ́ẹ̀ wá la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Pella àti Jarvis tí wọ́n sì sọ wípé níṣe ni Kàtáífè kan ń jowú lásán ni wípé àwọn mọ̀ pé inú rẹ̀ ò dùn sí ìgbéyàwó wọn lóòótọ́ ṣùgbọ́n owú lásán ló ń jẹ tí ó sì sí nǹkan tí yóò ṣe sí i. èyí náà la rí tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń sọ tí wọ́n sì fi ń ṣe àtìlẹ́yìn fún Pella àti Jarvis. a gbàdúrà wípé kí Elédùà kó bá wa mú ìgbéyàwó wọn lọ́wọ́ kó sì jẹ́ kí ìgbéyàwó wọn ọ̀hún kó so èso rere. èyí náà la rí gbọ́ tani amúwáṣe ti gbọ́ yín tọ̀. bẹ́ẹ̀ bá gbàgbé wípé mo mú wá fún yín lórí ìkànnì yìí pé babaláwo kan bọ́ síta ó lóun ló ń ṣiṣẹ́ fún Pella o wípé òun lòun jẹ́ kó débi tó dé yẹn àti wípé kó padà wá láti wá san gbogbo àwọn ẹ̀jẹ́ èyí tó ti sọ wípé òun máa ṣe fún gbogbo àwọn ìyá òun òṣòròǹgà. tó sì jẹ́ wípé Pella gangan báyìí òun gan ti wá bọ́ síta tó sì jẹ́ pé ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá àti ti Pella ó ti tẹ bàbá ọ̀hún tó sì wà ní agodi àwọn ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ àti ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ la ṣe rí àwọn kan náà bá sọ pé ìdílé bàbá ọ̀hún ni àwọn òun náà bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n fi bàbá àwọn sílẹ̀ wípé kò mọ ohun tó ń ṣe ni kò ṣe òun ló ṣe oògùn fún Pella kò sì sí nǹkan kan tí ó ṣe fún Pella o. ṣùgbọ́n bá ti wá tún rí àwọn ẹlòmíràn náà ní táwọn náà tún bọ́ ta àwọn tí wọ́n tún yàtọ̀ síra wọn tí wọ́n ní àwọn gangan ni ọmọ bàbá aláwo yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ lórí ayélujára. èyí ṣàfihàn wípé àwọn èèyàn kàn fẹ́ máa fi ọ̀rọ̀ yìí wọ́n kàn fẹ́ máa fi pawó lórí ayélujára lásán ni tí ó sì jẹ́ wípé kì í ṣe àwọn ẹbí rẹ̀. bẹ́ẹ̀ la ṣe rí tólúkálukú ṣà ń wá gbogbo ọ̀nà kó wá tán síbẹ̀ o. ní ẹlòmíràn náà bá tún jáde lòun náà bá tún ní òun gangan ni bàbá aláwo tí òun ṣiṣẹ́ fún Pella. lolúkálukú ṣà ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbá ọtí lolúkálukú sì fi ń wá alátẹ̀lé lórí ayélujára. láwọn èèyàn náà bá kàn lu agbami àríwísí ni wọ́n bá sọ wípé níṣe ni wọ́n kàn ń fi orúkọ Pella pawó lórí ayélujára wípé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn tó jáde tí wọ́n sọ pé àwọn ni ẹbí babaláwo ọ̀hún kì í ṣe àwọn rárá wípé olúkálukú kàn fẹ́ pawó lórí ayélujára náà ni. èyí náà ni àwọn ìròyìn òfegè èyí tá a gbọ́ tá a ní ká yànnàná rẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ kò rí bí ẹ ti gbọ́ ní orí òfegè lórí ayélujára yìí. òun náà la ní ká mú wá sí etí ìgbọ́ yín kí àwọn tí ó máa ń gbéròyìn òfegè lórí ayélujára kí wọ́n má bàa darí yín sí igbó. òun náà la ṣe ní ká mú wá sí etí ìgbọ́ yín ò tó. Zazuzẹ ìyẹn ọ̀kan lára àwọn olórin takasúfè wa ìyẹn Portable ọmọ Ọlálọmí bẹ́ẹ̀ la máa ṣe rí tó ṣe balẹ̀ sí agbègbè Agége bó ti débẹ̀ bẹ́ẹ̀ ni sìnkún ọwọ́ rẹ̀ ló bá tẹ ọmọkùnrin kan tó máa ń pera rẹ̀ ní Zazu Agége. kódà bẹ́yìn gan bá rí ẹ ó tiẹ̀ kọ́kọ́ rò pé òun gangan ni Zazu ni torí wípé níṣe ló arí tó jọ́ bí ìmúmu látàrí irú irun rẹ̀ eléyìí tó gẹ̀ tó sì tún jẹ́ pé òun náà máa yan igẹ̀ẹ́lẹ̀ bí Zazu náà bóun tó náà ti máa ń bẹ́ wùlẹ̀ ni ó sì ti wá ń ṣe ó ti ń fi ara jọ Zazu gangan fúnra rẹ̀. bó ti rí nìyẹn o ní ọmọkùnrin ọ̀hún náà ni ò bá mọ ohun tí ó wí mọ́. ó ní níṣe ni òun fẹ́ kí Zazu kó rí òun lòun ṣe ń ṣe bí rẹ̀ nítorí pé òun jẹ́ olólùfẹ́ rẹ̀ gidigidi tóun sì máa ń tẹ̀lé gbogbo àwọn ìkànnì rẹ̀ kódà gbogbo orin rẹ̀ pátápátá òun ni òun máa ń gbọ́ lòun náà ṣe ń ṣe bí rẹ̀. ó ní òun kì í wá ṣolórin tòun o ṣùgbọ́n ẹni àwọn adẹ́rìn-pòṣónú ni òun. bí Zazu ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí ó kọ́kọ́ bí nínú tó sì fárígá ló bá fà kékọ́rí pé bó ni yóò ṣe máa ṣe àfarawé òun láì jẹ́ wípé òun mọ̀ tó wá tún pera rẹ̀ ní Zazu Agége ṣóun gangan ni Zazu ni àti wípé kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wárò ọwọ́. ó lágbára o bó ti wá ń sọ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ni Zazu náà lòun náà ló bá fara balẹ̀ ló sì sọ wípé òun ti wá gbọ́ gbogbo ohun tó sọ ṣùgbọ́n kó tó wá di bẹ́ẹ̀ ó kọ́kọ́ ní kó lọ fá irun orí rẹ̀ wípé béèyàn bá fẹ́ jẹ́
ìlú mọ̀ọ́ká lórí ayélujára àti lójú ayé èèyàn máa ń wá nǹkan tó dá yàtọ̀ sí ti nǹkan tí ẹlòmíràn ti kọ́kọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni èèyàn wá nǹkan tara rẹ̀ òun ni yóò fi dá yàtọ̀ láàrin gbogbo àwọn ènìyàn. Òun ni Zazuze, òun ni àmọ̀ràn tí ó gba ọmọkùnrin yìí. A sì rí bí ọmọkùnrin yìí bó ti lọ fárun rẹ̀ tó sì sọ di dúdú padà tí ó mú kúrò ní oríṣiríṣi àwọ̀ gẹ́gẹ́ bí Portable Ọmọlálọmí bó ti máa ń ṣe tiẹ̀. Lábárí tí Portable gangan fúnra rẹ̀ tó ń bá polówó ọjà rẹ̀ wípé káwọn èèyàn kí wọ́n máa fowó wá rí kí wọ́n sì máa pè é torí pé adẹ́rìn pòṣónú ni ó sì tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alátẹ̀lé òun ìyẹn fáǹsì bí àṣà àwọn olóyìnbó. Èyí náà ni àrígbọ́ bí Zazuze bó ti fọwọ́ ọ̀tún bá ọmọkùnrin ọ̀hún wí bẹ́ẹ̀ náà la ṣe tún rí i tó fi tòsì fà á mọ́ra. Èyí sì jẹ́ ẹ̀kọ́ tó yege tó sì yanrantí fún gbogbo àwọn ènìyàn. Èyí náà la rí gbọ́ tá a tún ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo. Wọ́n wá ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ tọ̀ jẹ́yìn náà ti tẹ́ ẹ bá rántí wípé ní nǹkan bí ọdún 4 sẹ́yìn òun la gbọ́ pé ọ̀kan lára àwọn olórin tàkasúfèé wa kan kú eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Mohbad. Ẹjọ́ rẹ̀ má ṣe ń bẹ́ńlẹ̀ dí bá a ti ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ bá wá gbàgbé nígbà náà wọ́n gbé ọmọkùnrin kan ìyẹn ọ̀kan lára àwọn nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́. Nígbà náà ohun kan jáde síta nígbà náà wípé ẹni ọ̀hún tó sọ̀rọ̀ sórí ayélujára wípé òun wà ń bẹ̀ kódà òun wà nílé ìwòsàn lọ́jọ́ tí Mohbad kú. Òun náà sì ni yóò jẹ́ ọjọ́ àkọ́kọ́ tóun ó fojú rí lójúkojú. Ìyẹn ni wípé tóun ó fojú kàn án lójú ayé báyìí yàtọ̀ sí wípé èèyàn ń gbọ́ orin rẹ̀ tàbí èèyàn ń wò ó lórí ayélujára tàbí lórí amóhùnmáwòrán. Ó ní ọjọ́ náà ni yóò jẹ́ bẹ́ẹ̀ tóun sì bá ya àwòrán papọ̀ ṣùgbọ́n kò tiẹ̀ tó bí 20 ìṣẹ́jú àbí 30 ìṣẹ́jú síra wọn ni ẹni tó gbé wọlé ló bá tún pariwo jáde wípé Mohbad ti kú léyìí tó já sí wípé nǹkan kan wà ní abẹ́ rẹ̀ lóòótọ́. Wọ́n wá ní nọ́ọ̀sì ọ̀hún tó fún lábẹ́rẹ́ níṣe ni wọ́n sọ pé ó mọ̀ọ́mọ̀ fún lábẹ́rẹ́ ọ̀hún ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì fún lábẹ́rẹ́ ọ̀hún òun náà ni ara Mohbad ló bá balẹ̀ wẹ̀sì tó sì jẹ́ pé kò mọ ohun tó ń ṣe mọ́. Ìgbà náà ni wọ́n pariwo wípé ó ti kú tó sì jẹ́ wípé kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni wọ́n ti gbé tí wọ́n sì lọ sí nígbà náà kó tó di pé wọ́n tún wá wú òkú rẹ̀ jáde. Láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu lásìkò yìí wípé àwọn ò mà gbọ́ nǹkan kan nípa nọ́ọ̀sì ọ̀hún. Ẹ̀yin náà gbọ́ láti bí ọdún 4 sẹ́yìn tí wọn ò sì tí ì ṣe ẹjọ́ tán tí wọn ò tí ì sin Mohbad. Ṣé nọ́ọ̀sì ọ̀hún ṣó wà lẹ́wọ̀n ni àbí wọ́n ti fi ilẹ̀ àbí níbo gangan ló wà àbó wà lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ àbó tiẹ̀ ti kú sẹ́wọ̀n ni àbí báwo. Bẹ́ẹ̀ ni àṣírí tó pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń wá kùnkùndùn tí wọ́n sì ń wá ìdí ọ̀rọ̀ yìí òun náà la ní káwa náà ràn yín létí wípé níbo gan ni nọ́ọ̀sì ọ̀hún ìyẹn tó fún Mohbad lábẹ́rẹ́ nígbà náà níbo ló wà lásìkò tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tẹ́ ẹ bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section ní abẹ́ fọ́nrán yìí òun náà ni àníkàmú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. tó kò wá tì tán o wọ́n ní ó kù báyìí òun náà ni ìbọn ń ró kí ó tó di wípé Ògògó gbẹ́mìí-mì ní ó ti ẹ̀ jẹ́ kó yé wa wípé láti oṣù keje ìyẹn oṣù July òun náà ni ọ̀rọ̀ àìsàn Ògògó ló ti wà nílẹ̀ tó tí Ògògó ti wà ní ilé ìwòsàn bó ti wá wà ń bẹ ọ̀hún tọ̀ mo rò pé nígbà tí wọ́n ti wá sọ́tún tí wọ́n wá sósì tí wọn ò mọ tí wọn ó ṣe mọ́ òun náà ló mú kí Kíra kó fi gbàjarè síta nígbà náà tọ̀ kó wá tó di wípé ó fi gbàjarè ọ̀hún síta òun ni a rí àtẹ̀jíṣẹ́ eléyìí tí ó ń lọ láàrin àwọn méjèèjì níbi tí Ògògó tó ti ń sọ fún Kíra wípé kó má sunkún mọ́ pé òun ó gbádùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ wípé ó pè ní àwọn orúkọ tó dára bíi princess òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì bẹ̀rẹ̀ sí ní kì í ní mẹ́sàn-án mẹ́wàá èyí jẹ́ ọ̀rọ̀ tó mómi lójú ẹni nígbà tí ó padà di wípé ẹlẹ́mìí gbà tán tí àlùmútù wá wọlé ọlá tó lọ mú ẹni rere lọ ó lágbára lọ́pọ̀lọpọ̀ a gbàdúrà wípé kí Elédùà kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere àwọn ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí Ògògó wá kú tán láàrí tí Kíra tó ju ọ̀rọ̀ náà sórí ayélujára tó sì gbé àwòrán ẹni tí ń sunkún síbẹ̀ wípé ó ti tán ìyẹn ni wípé it is over ó lágbára lọ́pọ̀lọpọ̀ èyí báwọn èèyàn ti ń kà á bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún bẹ̀rẹ̀ sí ní tomi lójú pòròpòrò lórí ayélujára tí wọ́n sì ń sọ oríṣiríṣi àwọn ẹ̀dùn ọkàn wọn nípa ikú tó pa Ògògó ó lágbára a gbàdúrà wípé kí Elédùà kó yọ iyẹ̀pẹ̀ burúkú kúrò
kúrò ní ojú Ògògó ìyẹn Táíwò Hassan kó sì bá wa tọ́jú gbogbo àwọn ẹbí àti àwọn ará tó fi sílẹ̀ lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pátápátá báyìí òun náà ni wọ́n ń ṣàfẹ́rí rẹ̀ tó sì jẹ́ pé ikú rẹ̀ dunni lọ́pọ̀lọpọ̀ kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà torí ó lójú ibi tẹ́ ó dé tẹ́ dárúkọ Ògògó tí wọn ò ní mọ̀ wípé èèyàn pàtàkì ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí wípé gẹ́gẹ́ bí àṣà tí wọ́n máa ń dá wípé action pọ̀ bí Ògògó ó lágbára kí Elédùà kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Èyí náà ni ohun tá a rí gbọ́ ta ni a mú wá sí etí ìgbọ́ yín. Fúnkẹ́ Akíndélé òun náà balẹ̀ sí ìlú òkè òkun òun náà lọ sí ìlú òyìnbó bó ti débẹ̀ ìyẹn láti lọ jẹ̀gbádùn ayé rẹ̀ ṣùgbọ́n fọ́nrán kan tó bọ́ sórí ayélujára òun ló mà mú kínú àwọn olólùfẹ́ rẹ̀ ó dùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọlé àdúrà fún Fúnkẹ́ Akíndélé níṣe ni wọ́n rí fọ́nrán ọ̀hún pẹ̀lú òun àti àwọn ìbejì rẹ̀ ìyẹn lókè òkun bó ti rí kì í wá ṣàwọn ìbejì rẹ̀ nìkan o ṣùgbọ́n níṣe ni wọ́n rí bàbá tí ó bí àwọn ìbejì yìí fún ìyẹn ọkọ rẹ̀ tó kúrò lọ́dọ̀ rẹ̀ kó tó di wípé àwọn méjèèjì pín gàárì. Níṣe ni wọ́n ráwọn méjèèjì tí wọ́n jọ ń yọ̀tọ̀ mí lókè òkun àti àwọn ọmọ méjèèjì wọ̀nyí kódà níṣe ni inú àwọn èèyàn dùn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ń ṣàdúrà wípé kí Elédùà kó parí ìjà tó wà láàrin wọn kí ó sì mú wọn padà papọ̀ sí ojú kan náà. Èyí náà ni ohun tá a rí gbọ́ tọ̀. Láwọn mìíràn wọn bá tún gbèpò yẹnu pé kì í ṣe pé bóyá wọn ò fẹ́ra wọn ṣùgbọ́n níṣe ni wọ́n ò fẹ́ jẹ́ kí àwọn ọmọ náà kó jẹ́ pé òbí ẹyọ kan ṣoṣo òun ló máa tọ́ àwọn ọmọ òun ṣùgbọ́n olúkálukú fẹ́ ṣojúṣe rẹ̀ ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní co-parenting òun náà ni nǹkan tí àwọn òbí méjèèjì yìí tí wọ́n fẹ́ ṣe wípé nítorí wípé ọkọ tá à ń sọ yìí ó kúkú ti ní ẹlòmíràn tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí léyìí tó sì jẹ́ pé kì í ṣe Fúnkẹ́ Akíndélé ibẹ̀ làwọn míì náà ti tún sọ wípé kò sí nǹkan tí Elédùà àti Ọlọ́run ọba ò lè ṣe o torí wípé ìrí táwọn rí wọ̀nyí kò jọ ẹni tó ń ṣe co-parenting níṣe ni àwọn méjèèjì ó tiẹ̀ fẹ́ dàbí ẹni wípé wọ́n fẹ́ padà sí ọ̀dẹ̀ ara wọn èyí sì ni àdúrà tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ náà ń gbà wípé kí Ọlọ́run kó parí ìjà tó wà láàrin àwọn méjèèjì kó sì jẹ́ wípé wọ́n padà sí ọ̀dẹ̀ ara wọn bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti fi hàn sí gbangba wípé àwọn ti pínyà ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn tó èyí náà ni ohun tá a rí gbọ́ tó ń lọ nípa ti Fúnkẹ́ Akíndélé tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà ṣe mọ̀ wípé a ò ní fi ohunkóhun pamọ́ fún yín ní orí ìkànnì yìí èyí náà sì ni ìdí náà sì nìyí tá a fi ní ká mú wá fún yín tó wá ń lọ báyìí òun náà ni gbogbo tẹ́ bá ń gbọ́ kinní yìí tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí tẹ́ bá ń gbọ́ ìròyìn yìí dé àsìkò yìí tẹ́ sì tí wàá tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀ọ́ jàre ẹ lọ sí abẹ́ fọ́nrán yìí ẹ lọ fẹ́ràn gbogbo àwọn fọ́nrán tó wà ní abẹ́ ìkànnì yìí kẹ́ ẹ sì jọ̀ọ́ jàre kẹ́ ẹ máa tẹ̀lé ìkànnì yìí láti máa jẹ̀gbádùn àwọn ìròyìn aládùn tó ó wá kù báyìí òun náà ni ìbọn ń ró nípa ti Ògògó àti Yinka Quadri ṣe mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ òun náà ni Ògògó àti Yinka Quadri tó sì jẹ́ wípé kò tiẹ̀ sí ẹni tó lè ya àwọn méjèèjì nítorí wípé ó tún wá jẹ́ pé wọ́n tún ń ṣiṣẹ́ kan náà níṣe ni àwọn méjèèjì wọ́n máa ń pàdé lóko eré ní gbogbo ìgbà wọ́n sì tún jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn èyí ni ohun tá a rí tó fi jẹ́ kí ó jẹ́ wípé níṣe ni Yinka Quadri ó bara jẹ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ń ṣe ìsìnkú ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ yìí ìyẹn Ògògó ó sì wá ṣàlàyé wípé nígbà tóun kọ́kọ́ gbọ́ wípé ó rẹ̀ tóun sì lọ sí ilé ìwòsàn láti lọ wò ó níṣe ni òun rí bóun ti rí ọ̀rẹ́ òun tó nà sílẹ̀ lórí ibùsùn ilé ìwòsàn ó lóun mómi lójú pòròpòrò tó sì bẹ̀rẹ̀ sí ní sunkún ṣùgbọ́n nǹkan tí Ògògó bẹ̀rẹ̀ sí ní sọ náà ni wípé kó má sunkún mọ́ pé òun nígbàgbọ́ wípé ara òun máa yá àti wípé àìsàn yìí kò ní mú ẹ̀mí òun lọ ó ní lóòótọ́ nínú ọkàn nísàlẹ̀ ọkàn Ògògó kò fẹ́ láti kú lóòótọ́ ṣùgbọ́n kò sí ẹni tó rí oògùn ikú ṣe òun náà ni nǹkan tí ó fà á tó fi padà jẹ́ wípé ó jẹ́ Ọlọ́run nípè nílé ìwòsàn náà
bí a ti wá rí i tí ó ṣe gbogbo àwọn nǹkan yìí fún ọ̀rẹ́ rẹ̀ nígbà tó wà láyé àti nígbà tó kú tán gan, ẹ̀yin náà rí bí Yinka Quadri bó ti faraya ní gbogbo àwọn ibi tí wọ́n ti ń ṣe ìsìnkú àti ní gbogbo àwọn ibi tí wọ́n ti ń ṣe àdúrà fún ti fìdáù rẹ̀. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà la ṣe rí tí Yinka Quadri tó bẹ̀rẹ̀ sí ní mómi lójú pòròpòrò tó sì jẹ́ wípé omi ojú rẹ̀ gan ó tún ń fa kí ẹlòmíì gan tún máa sunkún. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ náà ó dùn dọ́kàn torí wípé ọ̀rẹ́ bí ọmọ ìyá ni àwọn méjèèjì. Ó wá ga ò kó máa sí ohun tá a lè ṣe tá a lè taráyé lọ́rùn. Bẹ́ẹ̀ la ṣe wá rí tí ọmọkùnrin kan bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ, ó lọ sí abala àríwísí lábẹ́ àwọn fọ́nrán eléyìí tí wọ́n jù síta nípa ti Yinka Quadri níbi tó ti ń sunkún nípa ti ọ̀rẹ́ rẹ̀ yìí. Ló bá sọ wípé ẹkún èké mà ni Yinka Quadri ń sùn. Ó ní lóòótọ́ òun gbà wípé ó lè dùn lóòótọ́ o, ṣùgbọ́n ní fọ́nrán eléyìí tóun ń wò yìí wípé ó kàn bara jẹ́ káwọn èèyàn lè gbé àwòrán rẹ̀ sí orí ayélujára wípé ó ń sunkún fún Ogogo ni. Kí làwọn èèyàn gbọ́ eléyìí sí, bẹ́ẹ̀ ni wọ́n kàn lu ọmọkùnrin yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ sí. Kódà ẹlòmíín ṣépè fún débi wípé wọ́n ń sọ wípé bóyá kí ẹnìkan tó tiẹ̀ súnmọ́ dáadáa kó kú kóun náà wá sunrú ẹkún ọ̀hún káwọn èèyàn lè mọ̀ wípé bóyá òun náà ó ń mọ̀ọ́mọ̀ sún bẹ́ẹ̀ ni tàbí ó ń díbọ́n ni, pé ọ̀rọ̀ tó sọ náà kò tiẹ̀ dára rárá, kì í ṣe nǹkan tó wuyì tàbí tó wu etí gbọ́ rárá. Èyí náà ni ohun tá a rí gbọ́. Ọ̀rọ̀ ọ̀hún ó lọ́rán tó lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbà ọtí tí wọ́n sì ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí ọmọkùnrin tó sọ irú ọ̀rọ̀ yìí jáde. Èyí náà ni ohun tá a rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. A gbàdúrà wípé gbogbo àwọn tí ó ń sunkún òkú ni wípé kí Elédùà kó tù wọ́n nínú, kó sì bá wa tẹ́ òkú náà sí afẹ́fẹ́ rere, kó yọ yẹ̀pẹ̀ burúkú kúrò lójú rẹ̀, kó ṣàn mọ́ ojú àwọn ọ̀tá rẹ̀ gbogbo. Èyí náà ló ń tá a rí gbọ́ ta ni a mú wá sétí ìgbọ́ wa tọ̀. Kì í dùn